24 dáradára torí tá bá understand chapter 22 tá understand chapter 23 tá understand psalm 24 ṣe rí ìyípadà máa wà nínú ìgbé ayé kìrìsìtẹ́nì wa faith wa ó máa jẹ́ kí ìgbàgbọ́ wa bí àwọn ọmọ mi wa tán gbẹ̀sì ṣe sọ láàárọ̀ ó máa jẹ́ kí ìgbàgbọ́ wa ó máa jẹ́ kí ó dàgbà sí ó máa jẹ́ kí faith wa ó máa jẹ́ kó grow ó máa jẹ́ ká lè ṣe àwọn iṣẹ́ ìyanu nínú Ọlọ́run then you can live a life of supernatural life then ó máa jẹ́ kí àti máa yin Ọlọ́run kó easy you just want to praise God kò sẹ́ni tó máa rí títóbi Ọlọ́run tó máa rí agbára Ọlọ́run tí kò ní pé Ọlọ́run ga so tá bá mọ̀ psalm 22 dáadáa psalm 23 psalm 24 kò sí bá ṣe lè mọ̀ dáadáa tí kò ní change ìgbé ayé kìrìsìtẹ́nì wa ó máa yí padà ní you begin to have encounter bí Jacob ṣe ní àwọn encounter tó le pẹ̀lú Ọlọ́run bẹ́ẹ̀ ni ṣe máa ní encounter if only you will understand these 3 chapters and kéèyàn ṣe nǹkan tí wọ́n ní pé kéèyàn ṣe it's always a different ball game. Psalm 22 mo sọ fún wa pé Jésù Kristi wá gẹ́gẹ́ bí olùgbàlà láti wá kú sórí igi àgbélébù ẹ tí kò bá mọ̀ Jésù Kristi yìí tí kò bá gbà pé lóòótọ́ ló wá kú sí orí igi àgbélébù láti mú gbogbo ẹ̀ṣẹ̀ wa kúrò ẹ tí kò bá gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ rẹ̀ òun ló fi rà wá padà òun ló fi mú gbogbo ẹ̀ṣẹ̀ wa tó fi mú kúrò ẹ tí kò bá gbàgbọ́ kò lè Psalm 23 ò lè ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ torí ẹni tó bá gbàgbọ́ ló wá máa sọ pé òkè o mo gbà pé o ti wá kú fún mi mo gbà pé o ti mú gbogbo ẹ̀ṣẹ̀ mi kúrò nísìnyí mo fẹ́ kó jẹ́ olùṣọ́ àgùntàn mi nígbà tó bá ti jẹ́ olùṣọ́ àgùntàn wa nígbà náà ló máa fi ẹ̀jẹ̀ rẹ̀ ló ṣẹ̀ máa fi wẹ̀ wá tá bá ti wá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn gbogbo àwọn promises tó wà ní chapter 23 àṣẹ̀mọ̀ wá ní access sí i nígbà tó bá ti fi ẹ̀jẹ̀ rẹ̀ tó bá ti fi wẹ̀ wá tó bá ti jẹ́ olùṣọ́ àgùntàn wa ẹni tá a bá sì ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristi ò kì í ṣe olùṣọ́ àgùntàn ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ Psalm 24 kò lè ṣẹlẹ̀ sí i nítorí kò ní lè dúró níbi mímọ́ Ọlọ́run kò ní lè jókòó síbi tí Jésù Kristi jókòó sí ilẹ̀kùn ayérayé yẹn kò ní ṣí fún èèyàn láti ní Jésù Kristi láti jẹ́ olùṣọ́ àgùntàn wa nígbà tó bá wá padà dé nígbà kejì nígbà náà la máa lọ bá jọba la máa wà pẹ̀lú Jésù Kristi la máa lè dúró níbi mímọ́ rẹ̀ torí iṣẹ́ ọwọ́ èèyàn kò lè qualify wa láti lọ dúró níbi mímọ́ rẹ̀ òdodo Jésù Kristi òun nìkan òun ló qualify wa òdodo náà sì ni tó fún wa gift ni iṣẹ́ wa kò kìí ṣe reward kò kìí ṣe pé mo gbé ìgbésí ayé tó jẹ́ holy mo gbé ìgbésí ayé mímọ́ òun ni mo ṣe merit ẹ̀ no Jésù Kristi tá bá ti fi ṣe shepherd wa tá ti gbà sínú ayé wa tá ti wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ a wá fún wa ní that gift ẹ̀bùn òdodo the gift of righteousness so mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lọ papọ̀ ní the past the present and the future so ní Psalm 24 mo máa ṣe àlàyé àwọn nǹkan bíi méjì àbí mẹ́ta kó lè yé wa dáadáa the first ohun tí mo fẹ́ kọ́kọ́ sọ nípa Psalm 24 ni wípé òfin ẹ̀mí wà òfin ẹ̀mí tó sọ wípé tí èèyàn tó bá ti kú tí wọ́n ti sin lórí ilẹ̀-èdè alààyè yìí kò tún lè padà nínú ara rẹ̀ mọ́ tí wọ́n bá fi àṣẹ tó bá fi pè é padà ó lè padà nínú ẹ̀mí kán rí but kò ní sí ara irú ara tó ní kó tó di kókú kò ní sí bẹ́ẹ̀ mọ́ Jésù Kristi fi àpẹẹrẹ eléyìí ó fi hàn wá nítorí ó fẹ́ kó yé wa nǹkan tó máa ṣẹlẹ̀ sí òun nígbà tí Lásárù nígbà tí ó ṣàìsàn Jésù Kristi ó gbọ́ wọ́n ránṣẹ́ sí pé Lásárù ti ṣe àìsàn ṣùgbọ́n Jésù Kristi ó dúró ó jẹ́ kó tó ọjọ́ 4 tí wọ́n ti sin Lásárù kó tó di pé Jésù Kristi wá nígbà tó wá Mátà ń sọ fún Jésù Kristi wípé
tó bá jẹ́ pé ẹ tètè dé ni nígbà tí kò tí kú pé òun mọ̀ pé ẹ̀ bá jí dìde pé ṣùgbọ́n nísìnyí ó ti kú, wọ́n sì ti ṣe ó ti jẹrà, ó ti wà nínú ibòji níbi tó wà. Jésù Kristi wá sọ fún Mátà wípé èmi ni àjíǹde àti ìyè. So òfin tó sọ wípé ẹni tó bá ti kú tó bá ti lè sin kò tún lè padà wá sínú ayé pẹ̀lú ẹran ara mọ́. Jésù fẹ́ fi hàn wá wípé èmi yìí ni àjíǹde àti ìyè. Mo lè fi àṣẹ, mo lè pe ẹni náà, mo lè fàṣẹ pé padà kó sì dìde pẹ̀lú ara tó ti jẹrà yẹn kó sì dìde nítorí èmi ni àjíǹde àti ìyè. A máa rí pé nígbà tí Jésù Kristi débẹ̀ lẹ́yìn tó sì gbàdúrà pé Olúwa mo mọ̀ pé máa ń gbọ́ mi nígbà gbogbo, Jésù pa àṣẹ ni kò dúrà kó sọ pé Olúwa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Lásárù ẹ jẹ́ kó dìde o kán lè mọ̀ pé mi lọ́lọ́run. Jésù Kristi pa àṣẹ ni ó ní Lásárù dìde, Lazarus come forth. Àṣẹ ló pa decree ni. So decree nìkan ni wọ́n lè lò láti fi gbé ẹni tó ti kọjá lọ kó tún lè padà, nítorí láàrin ayé àti ọ̀run the spiritual ilẹ̀kùn ayérayé wà. Ilẹ̀kùn ayérayé yìí kò kìí ṣe pé géètì onírin. Bible gbogbo nǹkan ló ń sọ̀rọ̀ in the spiritual. Ilẹ̀kùn yẹn ẹ̀mí ni wọ́n, àwọn ẹ̀mí ni. Iṣẹ́ tiwọn ni wípé ẹni tó bá ti kọjá lọ kò tún lè padà pẹ̀lú ẹran ara. Ẹ̀mí ló kọjá lọ, ẹ̀mí yẹn lọ ni. Tá bá tiẹ̀ lọ pé ẹ̀mí yẹn bóyá wọ́n fẹ́ béèrè nǹkan àbọ̀ wọ́n fẹ́ ṣe nǹkan, ẹ̀mí yẹn lè padà wá kó sọ̀rọ̀ kó tún padà bọ̀, kò sí ẹni tó lè padà pẹ̀lú ẹran ara mọ́. Now ní Psalm 24 tá fẹ́ ṣe, Jésù Kristi bí wọ́n ṣe kú lórí igi àgbélébùú tí wọ́n sì gbé wọn sínú ibòji. Jésù Kristi kúrò nínú ibòji. Jésù Kristi lọ sí ọ̀run àpáàdì, ó lọ sí hell láti lọ gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ Sátánì. Nígbà tí Jésù Kristi ti gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ Sátánì, ó ṣẹ́gun ikú, ó gba kọ́kọ́rọ́. Nígbà tó sì padà bọ̀, Jésù Kristi ó fẹ́ wọlé padà pẹ̀lú ẹran ara. Àwọn ilẹ̀kùn ayérayé láti sọ wípé kò sí àgbọ́ àṣẹ kankan, kò sẹ́ni tó pàṣẹ tó ń pe ẹni tó ń bọ̀ tó fẹ́ pè wọlé. Àwọn ilẹ̀kùn yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Àwọn ọ̀run nígbà tí Jésù sì fẹ́ wọlé, àwọn ọ̀run pariwo wípé ẹ gbé ẹnu yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọlé wá. Àwọn ẹnu ọ̀nà yẹn dáhùn torí ilẹ̀kùn ayérayé ni wọ́n ṣe ń dè sí. Wọ́n dáhùn wípé ta ni ọba ògo yìí? Ta ló ń bọ̀? Kò sẹ́ni tó, ẹni tó bá ti lọ kò sẹ́ni tó ń padà. Ta ni ọba ògo èyí tó ń bọ̀? Àwọn ọ̀run láti tún ṣàlàyé fún àwọn ilẹ̀kùn ayérayé wípé ẹ gbé orí yín sókè sẹ́ ẹ̀yin ẹnu ọ̀nà. Ẹ jẹ́ kí ọba ògo yìí ẹ jẹ́ kó wọlé. Ọba ògo yìí ó ní ọba tí ó lé ní o, tí ó ní agbára ní ogun. Because kó tó di pé èèyàn máa jẹ́ ọba ògo, ó láti jẹ́ ẹni tó le, ó láti jẹ́ ẹni tó ní agbára, ó láti jẹ́ ẹni tó lágbára ní ogun. Tá sì ti rí proof ẹ̀ lóòótọ́ wípé ẹni yìí lóòótọ́ ó le, ó lágbára, ó sì lágbára ní ogun. Ẹni náà là ń pè ní ọba ògo. So àwọn ọ̀run láti tún sọ fún àwọn ilẹ̀kùn ayérayé wípé ẹni tó le ni, ẹni tó lágbára ni, ẹni tó lágbára ní ogun ni, òun ló ń bọ̀, ó fẹ́ wọlé. Àwọn ilẹ̀kùn yẹn tún sọ pé ta ni ọba ògo yìí? Ta ni? Nígbà táwọn ọ̀run wá dáhùn wípé Ọlọ́run àwọn ọmọ ogun mà ni, the Lord of hosts, the God of the armies of heaven. Ọlọ́run tó ní gbogbo àwọn ọmọ ogun ọ̀run, tó dá ayé àti ọ̀run, òun mà ni, òun ni ọba ògo náà. Nígbà tí ilẹ̀kùn ayérayé gbọ́, wọ́n sì ṣí fún Jésù Kristi láti wọlé, nítorí ọba ògo nìkan ló ní agbára láti lè gba ilẹ̀kùn yẹn, láti lè gbà wọlé. Jésù ń gbà wọlé, Jésù sì dìde kúrò nínú ibòji. Ó jáde pẹ̀lú ara rẹ̀ ò jẹrà, kò sí nǹkan kan. Àwọn tí wọ́n lọ wò ó ńgbà tó jáde kúrò nínú ibòji, wọ́n rí pé kò sí nǹkan kan tó wà ńbẹ̀, pé Jésù Kristi jáde. So èyí la fi ní ìdánilójú
torí pé Jésù Kristi lọ pẹ̀lú ara ẹran, ó farahàn gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó lọ padà sí ọ̀run pẹ̀lú ẹran ara rẹ̀ ni, pẹ̀lú gẹ́gẹ́ bí èèyàn, kò lọ gẹ́gẹ́ bí ẹ̀mí, ó lọ bí èèyàn ni. Èyí la fi ní ìdánilójú wípé ó ń padà bọ̀, nítorí nígbà tó bá ń padà bọ̀, tó bá ń bọ̀ láwọ̀ sánmọ̀, ó máa wá gẹ́gẹ́ bí èèyàn, ìfúndò Ọlọ́run ni, kò tún nílò láti tún gba inú wúńdíá láti kán tún bí láti padà wá, nítorí pé ó gbé ara lọ ni, ó sì gbé ẹran ara tó gbé lọ, ó sì gbé bọ̀. Nígbà tó bá máa fi yọ ní òfurufú, àtòun àti gbogbo àwọn áńgẹ́lì, gbogbo wa la máa mọ̀ wípé ọba ògo náà leléyìí, Jésù Kristi náà òun leléyìí. Ìdánilójú ta ní nìyẹn wípé Jésù Kristi yìí wípé ó ń padà bọ̀. So ìkan tí Dáfídì kọ sí Psalm 24:7-10, prophetic message, àsọtẹ́lẹ̀ ni, àsọtẹ́lẹ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà láàrin time tí wọ́n crucify Jésù àti àkókò tí Jésù Kristi jíjíǹde kúrò nínú òkú. So discussion tó ń lọ nínú ẹ̀mí ní ọjọ́ mẹ́ta tí Jésù Kristi fi wà nínú, táwa fi sọ pé Jésù Kristi fi wà nínú ibojì, discussion tó ń lọ láàrin àwọn ẹ̀mí in the spiritual àti ọ̀run, òun ni nǹkan tó wà ní verse 7-10. So tá bá ti ní understanding of òfin ẹ̀mí yẹn wípé ẹni tó bá ti lọ tó ti sin, tó bá máa fi padà wá ẹ̀mí, wọ́n kàn lè wá spirit, but Jésù Kristi lọ. So ó jẹ́ ká rí àpẹẹrẹ yẹn nínú ayé Lásárù, wípé ká lè ní ìdánilójú wípé lóòótọ́ èmi tí mo sọ fún yín wípé tẹ́ bá tiẹ̀ kú ẹ máa jíǹde pẹ̀lú mi, even though ara mìíràn lọ́mọ fún wa, ara tí ò kì í jẹrà mọ́, ṣùgbọ́n Jésù fi àpẹẹrẹ hàn wá nínú iṣẹ́ Lásárù tó ṣe. Torí ẹ̀ ló ṣe sọ fún Mátà àti Mary wípé ká bá lè rí ògo Ọlọ́run ni o, mo dìlé, mo mọ̀ọ́mọ̀ pẹ́ láti wá pẹ́ wá, ká bá lè rí ògo Ọlọ́run òun ni. So tá bá ti mọ̀ ń pa òfin ẹ̀mí yẹn, ó máa jẹ́ kó yé wa àwọn ilẹ̀kùn ayérayé tí Dáfídì sọ̀rọ̀ nípa rẹ̀, bí Jésù Kristi ṣe lọ, bó ṣe lọ gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ Sátánì, tó sì padà, tó sì tún wọlé pẹ̀lú ẹran ara, tó sì lọ sí òkè ọ̀run pẹ̀lú ẹran ara. Nígbà tó bá sì ń padà bọ̀ nígbà kejì, kò nídìí wúńdíá tó máa bí Jésù Kristi mọ́. Jésù Kristi máa sọ̀kalẹ̀ wá pẹ̀lú àwọn áńgẹ́lì ni, pẹ̀lú àwọn angels ni, ó máa wá jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ Dáfídì ní Jerúsálẹ́mù tuntun. So nǹkan tí Dáfídì try àti sọ ní Psalm 24 nìyẹn, but Dáfídì ṣàlàyé fún wa wípé ọba yìí tá à ń sọ̀rọ̀ nípa ọba ògo yìí, ó ní àwọn nǹkan kan tá lè fi mọ̀ pé nìyí gangan lọ́ba ògo, kí gbogbo ayé lè mọ̀ wípé ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ó gangan lọ́ba ògo. Holy Spirit help me, I feel a lot of anointing. Help me, Lord. Okay, so Dáfídì ṣàlàyé fún wa ká lè mọ irú nǹkan tó ṣẹlẹ̀ ní Psalm 24, àti wípé Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn nǹkan tó jẹ́ ká mọ̀ wípé òun gangan ni ọba ògo, òun ni ó ní gbogbo nǹkan, òun ni ó dá gbogbo nǹkan, òun nìkan ni ẹni mímọ́ jùlọ tí kò sí àìmọ́ kankan tí kò sí ní ara rẹ̀. Òun nìkan ni Ọlọ́run tó lè fúnni ní ẹ̀bùn òdodo. Ẹni tá à ń pè ní ọba ògo yìí, òun nìkan ni Ọlọ́run tó le, tó ní agbára, tó sì ní agbára ní ogun, ẹni tí kò kùnà ogun kankan rí. Ẹni yìí tó jẹ́ Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀run, òun là ń pè ní ọba ògo. Òun ni ọba ògo náà, òun ni ẹni náà tí ó ní gbogbo nǹkan tó ní ayé àti ọ̀run. Òun sì ló ń padà bọ̀ láti wá ṣèdájọ́ gbogbo ènìyàn nígbà tó bá tún padà nígbà kejì. So nǹkan tí Psalm 24 tó wà fún nìyẹn. So a ti mọ̀ ń pa òfin ẹ̀mí yẹn ń sìn. Nǹkan kejì tí mo fẹ́ ká mọ̀ ni wípé orúkọ Ọlọ́run, orúkọ Ọlọ́run ó ṣe pàtàkì láti mọ Ọlọ́run. Torí ẹ̀ lọ́wọ́ ìyá wa ní Olúwa ṣe máa ń sọ orúkọ Ọlọ́run fún wa pé ká lọ mọ̀ ń pa rẹ̀. Orúkọ Olúwa fúnra ẹ̀, Ọlọ́run pín ara rẹ̀ sí oríṣiríṣi ọ̀nà, so that a lè fi mọ Ọlọ́run, ká lè fi mọ
irú ẹni tọ́lọ́run yìí jẹ́ gangan nígbà tí òun fún rẹ̀ tó yọ sí Abraham, tó yọ sí Isaac, tó yọ sí Jacob, ó sọ fún wọn wípé I am the Almighty God, èmi ni Ọlọ́run Olódùmarè. Exodus chapter 6 verse 3. Mi fẹ́ fún wa ní scriptures tó pọ̀ jù torí àwọn àgbàlagbà tán wà láàrin wa, mo fẹ́ kí kíní yìí mo fẹ́ kó yé wọn dáadáa. Exodus chapter 6 verse 3. Ó ní èmi sì farahàn Abraham, Isaac àti Jacob ní orúkọ Ọlọ́run Olódùmarè, pé mo ṣàlàyé ara mi fún wọn pé èmi ni Ọlọ́run Olódùmarè, èmi ni Ọlọ́run ọba tó ní ohun gbogbo lódùlódù, èmi ni Ọlọ́run májẹ̀mú, pé májẹ̀mú ni mo fi ń ṣiṣẹ́, gbogbo bí mo ṣe ń ṣe nǹkan mi nípa májẹ̀mú ni. Bó ṣe ṣàlàyé ara ẹ̀ fún Abraham, Isaac àti Jacob nìyẹn. Ó ní ṣùgbọ́n ó ní orúkọ òun Jehovah, ó ní wọn ò fi mọ òun, ó ní wọn ò mọ̀ ń pa orúkọ òun Jehovah. So Ọlọ́run máa ń fún wa ní oríṣiríṣi orúkọ rẹ̀ láti lè mọ Ọlọ́run, láti lè mọ ohun tá a fẹ́. Ẹni tó bá ń fẹ́ ìwòsàn látọ̀dọ̀ Ọlọ́run, tó bá lọ ń pe Jehovah Jireh, ẹ̀rí pé ó ti ṣí. Ibi nǹkan tẹ́ bá fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run, a lè lo orúkọ yẹn tó ní ṣe pẹ̀lú nǹkan tá a fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run. Olúwa mọ̀ pé òkè ẹni tó ń sọ̀rọ̀ yìí ó mọ̀ mí. Ó mọ̀ mí gẹ́gẹ́ bí ẹni tó ń wòsàn, Jehovah Rapha, olùwòsàn ni. Ó lọ bá ó fẹ́ kó Olúwa wò ẹ́ sàn, ó sì gbàdúrà, ó sì ké pe Jehovah Rapha. Olúwa mọ̀ wípé ẹni yìí mọ̀ mí gẹ́gẹ́ bí olùwòsàn. Tó bá fẹ́ kó Olúwa wò ẹ́ sàn, tó sọ pé Jehovah Nisi, orípo òṣì. Àwọn ẹ̀mí yẹn, Sátánì fún rẹ̀ gan sọ fún yín pé má dá lóhùn, eléyìí ò mọ̀ nǹkan tó ń sọ, ó kàn ṣeré ni. Nítorí pé Ọlọ́run ológun ni Jehovah Nisi. Ọlọ́run tó máa ń jagun ni, jagunjagun òde ọ̀run ni. So ẹni tó bá ń wá wòsàn kò lè lọ bá Jehovah Nisi. So a kò lè máa pe orúkọ. So Olúwa fẹ́ ká mọ òun pẹ̀lú àwọn orúkọ òun. Torí ẹ̀ ni wọ́n ṣe fún wa lórúkọ Ọlọ́run 10 lọ́sẹ̀ tó kọjá wípé ká mọ̀ wọ́n, ká mú wọn lò, ká lè máa fi wọ́n gba àdúrà. So ní Psalm 24, David sọ wípé àwọn ìran kan wà o tí wọ́n ń ṣàfẹ́rí Ọlọ́run. Ìran tó sì ń ṣe àfẹ́rí Ọlọ́run yìí, ó wá lo orúkọ Ọlọ́run Jacob. Ṣẹ́rí, tọ́lọ́run bá fẹ́ kẹ́ kọ́ nǹkan kan pa nǹkan kan nínú Bible, á lo orúkọ èèyàn kan fún yín láti lè fi kọ́ nǹkan yẹn. Tẹ́ bá ń wá ẹni tó ní encounter, tán bá sọ pé ẹni tó ní ìbápàdé nínú Bible, tó mọ bá ṣe ń bá Ọlọ́run pàdé, even though lákọ̀ọ́kọ́ kò gẹ̀ẹ́tì ẹ̀ o, torí ó ní pé ó ní mo dẹ̀ wá ń bì, mi dẹ̀ mọ̀ pé Ọlọ́run wà ń bí. But the second time, gbàkejì tó máa lọ síbẹ̀, ojú ẹ̀ ṣí, ó rán àwọn áńgẹ́lì tí wọ́n ń gòkè, tí wọ́n ń sọ̀kalẹ̀, tí wọ́n ń gòkè, tí wọ́n ń sọ̀kalẹ̀. Jacob yìí òun ló bá áńgẹ́lì Ọlọ́run jà, tó di ẹsẹ̀ áńgẹ́lì Ọlọ́run mú, tó sọ pé I will not let you go unless you bless me. Torí Jacob yìí oníjìbìtì ni, ẹni tí kò ní, òun ló fi èrú gbàbùkún ẹ̀gbọ́n ẹ̀. Oníjìbìtì ni, but nígbà tó ní encounter, tó ní ìbápàdé pẹ̀lú áńgẹ́lì Ọlọ́run, ó ní pé mi ní jẹ́ kó lọ àfi tó bá bless mi. Áńgẹ́lì yẹn wá bí pé òkè kí lorúkọ ẹ? Ó ní Jacob. Ó ní òkè ò ní jẹ́ Jacob mọ́, a máa pè é ní Israeli. Ó ní Jacob ṣe di odidi nation, the 12 tribes, ẹ̀yà 12 Israeli. Jacob ọjọ́ kan náà nínú ìbápàdé pẹ̀lú Ọlọ́run ni. So tẹ́ bá lọ wo gbogbo, tẹ́ bá fẹ́ lọ study Jacob, ẹ rí pé Jacob jẹ́ ẹni tó ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Torí ẹ̀ David ṣe pè é ní, sọ wípé ìran tó ń ṣe àfẹ́rí rẹ, Ọlọ́run Jacob. So David kàn lò ó pé torí pé Ọlọ́run Jacob jẹ́ Israeli. David lo orúkọ Ọlọ́run Jacob wípé àwọn tó máa ń ṣe àfẹ́rí, Kristẹni 10 lè wà kó jẹ́ pé ìkan péré ló ń ṣàfẹ́rí Ọlọ́run. Ìyẹn ò mean pé àwọn tó kù ò ṣe Kristẹni, ṣùgbọ́n ẹni tó ń ṣàfẹ́rí Ọlọ́run, òun ni ìgbàgbọ́ ẹ̀ máa lè ṣe, tó máa le gan, òun ló máa lè máa ṣe àwọn iṣẹ́ ìyanu, òun ló máa lè wà in the supernatural, òun ló máa lè máa yin Ọlọ́run bí David ṣe máa yin Ọlọ́run. Àwọn la máa ń sọ pé àwọn big evangelists, àwọn big pastors, àwọn nítorí pé wọ́n ti ní ìbápàdé
pẹ̀lú Ọlọ́run ni. Kò sẹ́ni tó lè ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run tó lè remain the same. Kò sí. Kéèyàn ní encounter pẹ̀lú Ọlọ́run, you cannot remain the same. So David ṣe lo Ọlọ́run Jákọ́bù wípé àwọn ìran tó ń sìkì tó máa ń wá ojú Ọlọ́run òun ni Ọlọ́run Jákọ́bù. So mo ti ṣàlàyé ẹ̀mí the law of the spirit. Mo sì ti sọ nípa orúkọ Ọlọ́run. Mo sì ti sọ nípa àsọtẹ́lẹ̀ nípa Mèsáyà. Àsọtẹ́lẹ̀ tí Dáfídì ti sọ sílẹ̀ nípa àjíǹde. Mo mọ̀ wípé àwọn kan mọ̀ wípé àwọn tó máa ń preach nípa Psalm 24 tó máa ń teach, wọ́n á sọ pé 2 Samuel 26 nígbà tí Dáfídì tó lọ gbé àpótí ẹ̀rí Ọlọ́run tó lọ gbé sínú tabernacle, tó lọ gbé kúrò láti ilé Obededom tó lọ gbé sínú tabernacle. Lóòótọ́ nígbà táwọn Júù mọ̀ fi tán bá tẹ̀ ń ṣe feast tán bá fi ń ṣe ìrántí bí wọ́n ṣe nígbà náà máa ń ka Psalm 24, wọ́n á sọ wípé nígbà tí Dáfídì tó lọ gbé àpótí ẹ̀rí Ọlọ́run tó lọ gbé kúrò ní ilé Obededom tó fi gbé wá sí ìlú láti àsìkò yẹn títí wọ́n fi lọ gbé sínú tẹ́ḿpìlì Ọlọ́run, tí wọ́n ṣí géètì tẹ́ḿpìlì Ọlọ́run fún wọn láti gbé àpótí ẹ̀rí sí. So wọ́n máa fi ń kọ orin ni. Ẹ lè ka ní 2 Samuel chapter 6 from verse 12 to 23. 2 Samuel, Samuel kejì orí kẹfà ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàléníogún. Ẹ lè ka pé nípa tabernacle. Bọ́ mi ní sọ̀rọ̀ nípa tabernacle yẹn lénìí. Mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa the prophetic message, àsọtẹ́lẹ̀ tí Dáfídì sọ ní Psalm 24. Ìyẹn ni mo fẹ́ really dúró lé ní orí. So mo lè fún wa láwọn Bible verses díẹ̀ ta lè kọ́, mi fẹ́ kó pọ̀ púpọ̀ jù. Máa fún wa ní àwọn nǹkan díẹ̀ ta lè fi mọ̀ nínú Bíbélì wípé Ọlọ́run yìí o gangan ni ọba ògo. So ọ̀rọ̀ ìyànjú kan sí òun ni ta ni ọba ògo yìí. Ta ni ọba ògo yìí táwọn ẹnu ọ̀nà ń béèrè yìí? Ta ni ọba ògo yìí? Torí àwọn ọ̀run dá wọn lóhùn wípé ọba ògo yìí òun ni Ọlọ́run tó le o, tí ó sì ní agbára, tí ó sì ní agbára ní ogun. Báwo la ṣe mọ̀ pé Ọlọ́run yìí le? Dáfídì, a lè fi Dáfídì ṣe àpẹẹrẹ. Dáfídì ti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run àwọn ọmọ ogun yìí. Ó ti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run yìí nígbà tó ń tọ́jú ẹran bàbá rẹ̀ nínú oko, nínú igbó tí Dáfídì wà. Dáfídì jẹ́ ẹni tó máa ń kọ orin, tó máa ń yin Ọlọ́run lógo, tó máa ń worship. You see, songs are ladders in the spirit. Orí ẹ̀mí ó jẹ́ àkàbà téèyàn lè máa fi gun òkè lọ nínú ẹ̀mí. Ẹni tó bá jẹ́ good worshipper, ẹni tó bá ń worship Ọlọ́run gidi, á mọ̀ tí mò ń sọ. So Dáfídì jẹ́ ẹni tó máa ń worship Ọlọ́run gan. Only 7 times a day do I praise God. Nígbà tó bá tún dé Psalm 31 verse 1 pàápàá, ó ní I praise the Lord at all times. Only his praise shall continually be in my mouth. Kò tiẹ̀ wá ṣe 7 times nìkan, ní gbogbo ìgbà ni Dáfídì máa ń yin Ọlọ́run. So Dáfídì jẹ́ ẹni tó máa ń yin Ọlọ́run. So torí pé ó máa ń yin Ọlọ́run, ó máa ń worship Ọlọ́run, ó máa ń ní ìbápàdé. So Dáfídì ti ní ìbápàdé Ọlọ́run àwọn ọmọ ogun yìí láti inú ibi tó ti ń tọ́jú ẹran. Nígbà tí kìnìún tó máa fi yọ sí Dáfídì, ṣe mọ̀ pé ọmọ kékeré teenager ni, ẹ̀rù máa bà ọmọ kékeré. Ṣùgbọ́n nígbà tó rí pé ẹ̀mí Ọlọ́run gbé òun wọ̀, Dáfídì kọjú sí kìnìún, Dáfídì sì pa kìnìún. Ọmọ tí ò ní ìbọn, tí kò ní kankan, ó nìkan nínú igbó, ó pa kìnìún. Lẹ́yìn tí kìnìún tún kúrò, ọjọ́ mìíràn tún wà tí àmọ̀tẹ́kùn yẹn náà tún dé, ó tún yọ sí Dáfídì. Ẹ̀mí Ọlọ́run tún gbé Dáfídì wọ̀, Dáfídì tún pa àmọ̀tẹ́kùn yẹn. So Dáfídì mọ̀ pé kò kì í ṣe agbára òun lòun fi ń pa àwọn kinní yìí, wípé Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì yìí ó ti gbé òun wọ̀. Nígbà tí Gòláyátì
tó fi ń threaten àwọn èèyàn tó ń pariwo mọ́ àwọn ará Ísírẹ́lì wípé ó máa finish gbogbo wọn ni gbogbo wọn á di ẹrú fún àwọn tí ọba Saul tó jẹ́ pé military tó jẹ́ pé ọ̀gá ológun ìdí tó fi ṣe ọba wọn gangan nìyẹn o pé kó lè máa ja ogun fún wọn but ẹ̀rù bà Saul fún rẹ̀ nígbà tí David lọ gbóúnjẹ fáwọn ẹ̀gbọ́n ẹ̀ tó gbọ́ tí Gòláyátì ti halẹ̀ mọ́ àwọn èèyàn Ọlọ́run David ní ká ní kíní yìí tó ń halẹ̀ àwọn èèyàn ń sọ fún mi pé dákẹ́ ẹnu ẹ̀ ó ní rárá o dákẹ́ báwo ni yẹn ṣe máa sọ̀rọ̀ sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì ló ń sọ̀rọ̀ sí ní ilé dákẹ́ kíní lábíìsì lásán leléyìí Gòláyátì sì rèé Bible sọ pé 6 feet ni o èyí tó ga dé tó ga tó ní ìka ọwọ́ ẹ̀ mẹ́fà tẹ́sẹ̀ mẹ́fà kẹ́ mọ bó ṣe ga bó ṣe tóbi tó ó sì jẹ́ ológun kò dẹ̀ kùnà ogun kankan rí David wò ó David sọ wípé eléyìí mo máa gé orí eléyìí fún ẹyẹ ni kí ni ìdánilójú tí David fi ní nítorí pé David ti ní encounter ó ti ní ìbápàdé pẹ̀lú Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì the God of the armies of heaven David ó ti mọ the Lord of hosts ó mọ̀ pé orúkọ the Lord of hosts yẹn ó máa mú Gòláyátì ó máa mú balẹ̀ so ẹ̀rù ò bà David ìkan tó ń bèrè ní pé ẹ tó bá pa kínní kí ló fẹ́ fún reward ni David tiẹ̀ ń wò ó mọ̀ pé Gòláyátì is already gone in spirit without body ni pé is already gone nígbà tó sì máa fèsì Gòláyátì lóòótọ́ ó ní Gòláyátì wọ́n kó ọ̀kọ̀ ó kó oríṣiríṣi nǹkan wá ṣùgbọ́n èmi wá bá ẹ ní orúkọ Ọlọ́run kan ní David lò the Lord of hosts Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀run our Lord Jesus Christ orúkọ kan the Lord of hosts yẹn nìkan ò ní David lò kí ló sì ṣẹlẹ̀ pẹ̀lú stone ẹyọ kan kò tiẹ̀ spell JESUS yẹn pé ìtorí stone òkúta márùn-ún ló kó dání kò tiẹ̀ ẹyọ kan péré nínú ẹ̀ ló sì lò tó fi mú Gòláyátì tó fi mú balẹ̀ so kò lọ fi agbára bá Gòláyátì jà ṣùgbọ́n orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀run òun ló lọ fi bá Gòláyátì jà ṣe rí pé bọ́lọ́run yìí ṣe tóbi tó bó ṣe ní agbára tó Ọlọ́run yìí náà lọ́jọ́ kan ló rán áńgẹ́lì ẹyọ kan kó lọ bá àwọn Sennacherib armies kó lọ bá wọn jà mi ò fẹ́ fún wa ní scripture tó pọ̀ jù ní o torí àwọn ìyá wa àwọn àgbàlagbà yẹn but tí a bá fẹ́ bòde máa fún wa láwọn scripture díẹ̀ but mo mọ̀ pé àwọn nǹkan tí mò ń sọ yìí ó yẹ ká máa rántí wọn àwa tá a bá ti jọ ń ṣe Bible study látọjọ́ yìí a ti mọ̀ wípé àwọn nǹkan a ti máa ń sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀ ní àwọn nǹkan yẹn nígbà tó lọ bá àwọn Sennacherib soldier tó fẹ́ bá tọ́lọ́run fẹ́ gbèjà wọn áńgẹ́lì ẹyọ kan péré kẹlẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba ògo yìí ó ní Ọlọ́run tó ní gbogbo àwọn ọmọ ogun ọ̀run áńgẹ́lì ẹyọ kan péré ló rán o pé kó lọ help àwọn Sennacherib army nígbà tá áńgẹ́lì yẹn máa débẹ̀ lóru ọjọ́ náà 185,000 òun ni áńgẹ́lì ẹyọ kan pa áńgẹ́lì ẹyọ kan péré ni o ẹ wá ìmọ̀jì kan náà wá release áńgẹ́lì 10 ìmọ̀jì kó release áńgẹ́lì 100 ẹ̀mọ̀ kan tó máa ṣẹlẹ̀ kẹ́lẹ̀ mọ irú agbára tí Ọlọ́run wa yìí tí ó ní Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa èyí ó ní ọ̀gá ògo the King of glory òun là ń sọ nǹkan tó qualify yẹ láti jẹ́ the King of glory òun là ń sọ ní Psalm 24 kò dúró ń bẹ̀ kí tún fún wa lẹ́ example bíi méjì àbí mẹ́ta ká tó lọ kà á nígbà tí tẹ́ bá ka Exodus 14 ẹ máa pọ́ Ọlọ́run yìí ó mighty in battle lóòótọ́ torí ẹni tó jẹ́ ọba tó lágbára jù òun là ń pè ní the King of glory lásìkò ìgbà táwọn ọmọ Ísírẹ́lì wà ní Egypt láyé ìgbà náà Pharaoh ní world power bá Amẹ́ríkà ṣe jẹ́ world power ń sìn imagine kéjẹ́ kan lóun fẹ́ bá Amẹ́ríkà jà ń sìn ẹ rí i pé bí gbogbo ayé ti ẹ̀ combine papọ̀ tó máa fẹ́ bá Amẹ́ríkà jà rí pọ́n tanra wọn ni nígbà yẹn Pharaoh ní world power so oní Pharaoh ṣe nífọ̀kànbalẹ̀ tó ní ìgboyà pé kò sí babaláì tó lè gba àwọn Ísírẹ́lì lọ́wọ́ o ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tó lé ní ogun Ọlọ́run tó ní agbára nígbà tó sọ pé ó yá ẹ dìde
ẹ máa lọ. Fáráò sì tẹ̀lé wọn. Nígbà tí Fáráò àtàwọn ọmọ ogun ẹ̀ tẹ̀lé wọn pé ní òun ṣe mistake ni, kò yẹ káwọn fíwì yìí lọ, wọn lè kọjá, a máa lọ kó wọn padà. Nígbà tó máa fi dé ibi táwọn ọmọ Ísírẹ́lì wà, Ọlọ́run yìí níṣe ló lànà nínú òkun pupa. Ṣé bóun ló ṣáà ní òkun, òun ló dá. Ó yá, ìwọ òkun pupa yá pín sí méjì, kílẹ̀ wà láàrin òkun pupa, ilẹ̀ sì wà láàrin òkun pupa. Àwọn ọmọ rẹ̀ sì jáde. Nígbà táwọn ọmọ ẹ̀ jáde tó, ó ní òkè, ìwọ áńgẹ́lì tó máa ń gbé pillar of light àti ti cloud, ó yá, ìwọ áńgẹ́lì bọ́ sáàrin àwọn ọmọ Ísírẹ́lì àti Fáráò àtàwọn ọmọ ogun ẹ̀ tó ń bọ̀. Ìwọ bọ́ sáàrin wọn, áńgẹ́lì sì dúró síbẹ̀. Ó yá, Mósè na ọ̀pá sórí òkun pupa. Mósè na ọ̀pá sí, kí ló ṣẹlẹ̀? Òkun pupa sì pàdé mọ́ Fáráò àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni. I mean, how mighty is this God? How mighty is this God? So Ọlọ́run tó ní agbára yìí, òun nìkan òun là ń pè ní Ọlọ́run ọ̀gá ògo. Ó ní agbára, ó sì le, ó sì lágbára lé ogun. Àbí ṣíṣàn ọmọ Hébérù 3 la fẹ́ sọ ni, tí wọ́n lọ kó wọn sínú ìléru. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti ní ìbápàdé ni. Wọ́n mọrú ẹni tí ọba ògo ń jẹ́. Wọ́n mọ ẹni tó ń pè ní the Lord of hosts. Ó ní wọ́n ṣe sọ pé ìwọ ọba, àwa ò ní bá òfin ẹ̀, because wọ́n mọ̀ pé beast tó gbé dúró yẹn, eré yẹn, Sátánì ni. Sátánì ló máa ń sọ pé worship me. Kò sí kan tí Sátánì fẹ́ ju worship ni. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ worship. Tẹ́ bá ti worship, you are free. Ṣùgbọ́n tẹ́ bá ti worship Ọlọ́run yìí, ọmọ sun yín iná ni. But àwọn yẹn mọrú Ọlọ́run yìí. Wọ́n mọ Ọlọ́run tó ń pè ní the Lord of hosts. Wọ́n ní ọba, worry, tó bá fẹ́ kó wa síbẹ̀ lọ kó wa síbẹ̀. Àwa ní Ọlọ́run kan tó jẹ́ pé ó máa tú wa sílẹ̀. Tí ó bá dẹ̀ tiẹ̀ wá tú wa sílẹ̀, àwa ò ní bọ Sátánì. We are not going to worship Satan. Ní ṣe. Nígbà tó sì kó wọn, inú bí ọba yóò tẹ̀tù ní kán hit ẹ̀. Kán jẹ́ kí náà yẹn kán jẹ́ kó lé ní ìlọ́po 7. Àwọn tó lọ hit ẹ̀ gan-an, wọ́n fara gba iná yẹn lójú wọn dànù tí wọ́n kú dànù. Ṣùgbọ́n nígbà tí wọ́n fi kó àwọn ọmọ Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta, wọ́n fi kó wọn sínú iná, kí ló ṣẹlẹ̀? Iná yẹn di air condition fún wọn ni o. Iná yẹn di air condition fún wọn ni. Irú Ọlọ́run tá à ń pè ní ọ̀gá ògo, òun leléyìí. Ọlọ́run tó le, Ọlọ́run tó lágbára. Àbí ṣé ńgbà tó fẹ́ tú Pílà àti Paul àti Sílà sílẹ̀ nínú túbú ni? Nígbà tí wọ́n fi kọrin, tí wọ́n fi gbàdúrà, tí wọ́n pè, kí ló ṣe? Ó kàn rán earthquake lásán ni o. Earthquake, ó yá lọ tú gbogbo. Wọ́n sì ti dè wọ́n ti dè irí, wọ́n ti ṣe prison yẹn lágbára. Wọ́n ti rò pé kò sálágbára kankan tó lè tú wọn sílẹ̀. Ó kàn rán earthquake lásán ni. Ó yá earthquake, ó yá earthquake sì, ó fọ́ bẹ̀, gbogbo èdè tán fi dé gbogbo ẹ̀ ló tú dànù. So Ọlọ́run tá à ń sọ wípé ọ̀gá ògo, òun ni irú Ọlọ́run yìí. Ó nìkan ní ilẹ̀kùn ayérayé, òun ló lè ṣí fún nígbà tán bá gbọ́ wípé ẹni tó ń bọ̀ leléyìí. Ẹ jẹ́ ká wá ka Psalm 24. Psalm 24. Hello, mo fẹ́ pé mo wà lórí òkè o. Hello? Hallelujah. Okay, glory be to God. So Psalm 24. Nípa ọba atóbijù ni. Ọba tó tóbi jù gbogbo ọba lọ. Ọba tí kò láfiwé. Ọba tí kò sí ẹnì kankan tá lè fi wé láyé àti lọ́run. Ọba tó dá ohun gbogbo tó wà láyé, òun sì ni ó ní ohun gbogbo tó wà ní ọ̀run. Verse 1, ó sọ wípé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Verse 1 ìyẹn nǹkan mẹ́rin ló ń sọ o. Tí Olúwa ní ilẹ̀, ìyẹn ilẹ̀ tá a wà lórí ẹ̀ yìí ni ó ń sọ. Ilẹ̀ tá a dúró lé lórí yìí. David sọ pé Olúwa ló ní o. Àti ẹ̀kún rẹ̀, gbogbo nǹkan tó wà nínú ilẹ̀, gbogbo ọrọ̀ tó wà nínú ilẹ̀, ìwọ ni gold, ìwọ ni petrol, ìwọ ni coal, gbogbo nǹkan tó ń hù jáde nínú ilẹ̀, gbogbo nǹkan tó wà nínú ilẹ̀ tó ń di owó, gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run yìí ló ní o. Kò sẹ́ni tó ní. It belongs to God. Ayé yẹn ó dúró fún ìjọba, world system.
Sátánì máa ń tọrọ ẹ̀ pé òun ló ní ìjọba ayé, ṣùgbọ́n Ọlọ́run ló ní ìjọba ayé o. Ìgbà tó sọ pé gbogbo ayé máa lọ sí compulsory holiday, compulsory vacation nígbà covid, ṣé wọn lọ compulsory holiday ni? Ọlọ́run yìí ló ń ṣàkóso, torí òun ló dá, òun ló ń ṣe àkóso, àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, ìyẹn ni àwa èèyàn, gbogbo àwa èèyàn tá à ń gbé lórí ilẹ̀ yìí, àtẹni tó ń bọ òrìṣà, àtẹni tó sọ pé òun lọ ń bọ Guru Maharaji, tó ń tanra wọn, tó ń ṣe oríṣiríṣi, gbogbo ẹ tó wà lórí ilẹ̀ yìí, Olúwa ló ní gbogbo wa o. Nígbà tó bá di ọjọ́ kẹyìn, lọ́jọ́ ìdájọ́, nígbà náà ni gbogbo èèyàn máa mọ̀ wípé àṣọ Ọlọ́run kan ni, kò sọ Ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run yìí, Ọlọ́run ẹyọ kan ni. So tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwa tí a tẹ̀dó sínú rẹ̀. A lè ka Deuteronomy 10 verse 14. A dẹ̀ tún lè ka 1 Corinthians 10:26. Deuteronomy 10:14, 1 Corinthians 10:26. A máa gbọ́nu fídíò tá a bá ṣe tán. Ìkan tí ó kàn táwọn ayé kan sọ ni wípé Olúwa òun ló ní ìjọba ayé, Olúwa òun ló ní ilẹ̀, òun ló ní gbogbo nǹkan, òun ló dá, òun sì ni ó ní gbogbo nǹkan tó wà lórí ilẹ̀. Verse 2, ó ní nítorí ó fi ìdí rẹ̀, ó fi sọlẹ̀, ẹ yẹ kí n kà kan, ó sì thank you Holy Spirit. Deuteronomy, nígbà kan fẹ́ kí n ka scripture kan. Deuteronomy 10:14 sọ wípé kíyèsí tí Olúwa Ọlọ́run rẹ lé ọ̀run àti ọ̀run dé ọ̀run, ayé pẹ̀lú ti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. 1 Corinthians 10:26 yẹn sọ wípé nítorí pé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, kò sẹ́ni tó ní ilẹ̀ o lè kọ́lé 10 kó máa sọ pé àwọn ilé mi ọjọ́ tó bá ti kú gbogbo ẹ̀ ó ti case close ni o. Ẹni tó ní ilẹ̀ mọ̀ pé òun ló ní ilẹ̀. Tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, gbogbo nǹkan tá à ń sọ pé tiwantiwa yẹn, they all belongs to God o. They all belongs to God. Verse 2, ó ní nítorí ìdí ni wípé Dáfídì sọ ìdí fún wa. Ó ní nítorí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ni o, ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Gbogbo ayé yìí nígbà tá a ṣe ń Genesis, ẹ lè ka Genesis chapter 1, ẹ rí i pé gbogbo ayé yìí omi ni, lórí omi ni. Ọlọ́run fún ara rẹ̀ ló wá gbé foundation ayé, ó gbé sórí omi ni o. Ìṣàn omi ni àwọn omi yẹn ń ṣàn ní o, ṣùgbọ́n Ọlọ́run sì ó ní káwọn omi yẹn kan wà lẹ́gbẹ̀ẹ́ kan, kan dúró síbì kan, ó ní kílẹ̀ jáde, Olúwa sì ṣe foundation ayé. So Dáfídì sọ fún wa yìí pé nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Isaiah 42 verse 5 sọ wípé báyìí ni Ọlọ́run Olúwa wí, ẹni tí ó dá ọ̀run tí ó sì yà wọ́n jáde, ẹni tí ó tẹ́ ayé àti ohun tí ó ti inú rẹ̀ wá, gbogbo nǹkan tó wà nínú rẹ̀, Ọlọ́run yìí ló tẹ́. Òun ló jẹ́ kí ayé jáde láàrin omi yẹn, pé Ọlọ́run yìí òun ló ṣe, òun ló dá. Ní verse 3, ó wá sọ wípé Ọlọ́run tá à ń sọ nípa rẹ̀ yìí o, nítorí ọba ògo yìí, ẹni tó máa jẹ́ ọba ògo, ó gbọ́dọ̀ pass verse 1. Verse 1 sọ wípé ẹni tó ní ilẹ̀, tó ní ẹ̀kún rẹ̀, tó ní ìjọba, tí ó sì ní gbogbo ẹni tó wà nínú rẹ̀. Verse 1, ẹni yẹn ni ọba ògo, òun là ń pè ní the King of Glory. Jésù Kristi nìkan, òun sì ní òun nìkan láti kó pass verse 1 nìyẹn. Nítorí wípé verse 2 dẹ̀ ṣàlàyé fún wa pé nítorí pé ó fi ìdí ayé, ó fi sọlẹ̀ lórí òkun ni o, ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi. A sì rí ẹ̀rí ẹ̀ ní Genesis chapter 1. Isaiah 42 verse 5 náà confirm ẹ̀. So ní verse 3 ó wá sọ wípé torí ọba ògo yìí ó wà níbi tó ga, ta ni ẹni náà tó lè gun orí òkè Olúwa yìí lọ o? Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa ọ̀gá ògo yìí, ta lẹni náà tó lè gun orí ibẹ̀? Ẹni tó bá lè gun orí ibẹ̀ lọ níbi tó wà, á jẹ́ pé ẹni yẹn gan lágbára jù lọ, á jẹ́ pé ẹni yẹn gan la máa pè lọ́ba ògo. Ta lẹni náà tó lè gun orí òkè Olúwa lọ? Tàbí ta ló lè dúró ní ibi mímọ́ rẹ̀? Nítorí Ọlọ́run tó jẹ́ ọba ògo yìí mímọ́ ni, everything about him mímọ́ ni. Adé tó wà lórí ẹ̀ mímọ́ ni, bàtà ẹsẹ̀ mímọ́ ni, aṣọ tó wọ̀ mímọ́ ni, gbogbo nǹkan tó wà ń sọ̀rọ̀ áńdì rẹ̀ mímọ́ ni. Ta lẹni náà tó jẹ́ mímọ́ tó lè wọbẹ̀ lọ? Kò sí.
Jésù Kristi nìkan ló pass test náà. So òun ló jẹ́ ọba ògo. Ẹnìkan tó jẹ́ mímọ́, òun nìkan ni Jésù Kristi. So òun ni ọba ògo. Nígbà tá a ṣe Psalm 15, mo sọ fún wa àwọn nǹkan 10 tí Dáfídì sọ fún wa wípé ẹ̀yin tá bá ń ṣe, tá bá lè ṣe àwọn nǹkan 10 yẹn, Dáfídì sọ wípé a máa ní oore ọ̀fẹ́ lẹ́yìn tá bá ti wẹ̀ wá nú ẹ̀jẹ̀ Jésù Kristi ni o. Tá bá lè ṣe àwọn nǹkan 10 yẹn, àwa náà máa lè gun orí òkè Olúwa yìí, a máa lè gùn lọ. Nítorí a lè fi iṣẹ́ gùn lọ o. Kò sí bá ṣe lè gbé ìgbé ayé mímọ́ fúnra wa tó ta lè fi gùn lọ. Ṣùgbọ́n tá bá ti wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, tá ti wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wa kúrò, ẹ̀bùn tọ́lọ́run wá fún wa, òun ni ẹ̀bùn òdodo. Ẹ̀bùn òdodo yẹn ló máa jẹ́ káwa náà ká wá lè gun orí òkè yẹn lọ. Ṣùgbọ́n kò sẹ́ni tó pass test yìí o. Number 3, verse 3 yẹn, Jésù Kristi nìkan òun ló pass test yẹn. Òun nìkan ló lè gun orí òkè Olúwa lọ. Òun nìkan sì ló lè dúró ní ibi mímọ́ bàbá rẹ̀. Mo sọ fún wa Psalm 15 pé ẹni tó bá máa gun orí òkè yìí á jẹ́ àwọn tí kò kí aláìlẹ́gàn, blameless, ẹni tó wà blameless, ẹni tí ó ń ṣe ohun tó tọ́, ẹni tó ń sọ òtítọ́ nínú ọkàn rẹ̀, ẹni tí kò kí ń sọ ọ̀rọ̀ àbùkù, ẹni tó jẹ́ pé alábàágbé rere, good neighbor, ẹni tó kórìíra ibi, tó ń sá fún ibi, ẹni tí kì í gba rìbá. Ẹni tó lè lọ listen sí Psalm 15 yẹn, very powerful Psalm 15 yẹn, ẹ tún lè lọ wò ó ní Exceeding Great Promises channel, kẹ́ tún gbọ́ àwọn nǹkan tá a sọ. Ẹni tó lè gun orí òkè Olúwa yẹn, tó lè gun lọ. So verse 4, ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ ni o. Ẹni tó wà innocent, tọwọ́ ẹ̀ mọ́, funfun nẹ́nẹ́ ni o, tí kò tí bà nǹkan jẹ́. Ẹni tọwọ́ ẹ̀ mọ́ àti aláyà funfun. Kò kì í ṣe ẹni tí ó ń já scarf mórí, ó ń gbé Bible, ó dẹ̀ ń lọ lé Ọlọ́run lójoojúmọ́. Ṣùgbọ́n nígbà tó bá kú òun nìkan, nǹkan tó wà lọ́kàn ẹ̀, tá bá ṣí ọkàn rẹ̀, kò sẹ́ni tó máa fẹ́ dúró níbi tó wà. So appearance ẹ̀ bíi pé ọmọ Ọlọ́run ni, ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ó burú jáì. So Dáfídì sọ wípé ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni o, tí kò gbé ọkàn rẹ̀ sókè sí Sátánì. Sátánì yẹn ni ohun asán. Gbogbo àwọn kan tó wà láyé yìí pé kò sí, ṣèbí kí ti compromise ni, tọkùnrin yẹn bí ó ti bá mi láṣepọ̀, ọmọ ti fún mi lówó, ọmọ ti fún mi nìkan níbi iṣẹ́, promotion máa wà, gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹni tó bá ń ṣe irú ẹ̀, Dáfídì sọ pé kò lè gbé bẹ́ẹ̀. Àbí o lọ wá ìrànlọ́wọ́ lọ síbi tí ò yẹ kó wá ìrànlọ́wọ́ lọ, wà wá give testimony nínú church ṣèbí Ọlọ́run ló ṣàṣe, but wọ́n fúnra ẹ̀ mọ̀ pé ibi tó lọ, ibi tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ni. So ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí gbogbo nǹkan ayé yìí tí kò gbé láyà, ilé ayé kò sí kankan tá a mú wá, kò sí kankan tá a mú lọ, kò sí nothing tá a mú lọ. Olúwa ló ní gbogbo ẹ̀, verse 1 àti gbọ́. So ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn, àìmọye ẹni tó ń búra ẹ̀tàn o. Ìkan yìí wọ́n mọ̀ pé irọ́ ni o, wọ́n tún máa fọ Ọlọ́run ṣẹlẹ́rìí pàápàá. Wọ́n tún máa fọ Ọlọ́run ṣẹlẹ́rìí. Wọ́n á tún lọ, tó bá dalẹ́, ìkan míì ni wọn o, but tó bá di àárọ̀, wọ́n á tún máa sọ fún ẹ pé Kristẹni born again làwọn, àṣemọ́tà àfa pastor làwọn, àṣemọ́tà àfa àti ìyàwó pastor deaconess, gbogbo ẹ̀ ni. Àwọn fúnra wọn mọ̀ pé wọ́n ń búra ẹ̀tàn ni. Wọ́n ń tẹ̀lé false god. Ẹni tó ń tẹ̀lé false god òun ló ń búra ẹ̀tàn. False god, Ọlọ́run, kí ni false? Ọlọ́run tí ò kì í ṣe Ọlọ́run mìíràn, àwọn Ọlọ́run tó ń jẹ Indomie, tó ń gbépo, àwọn yẹn ni. Ẹ lè ka Hebrews chapter 12 verse 14, Hebrews 12:14, Matthew 5:8 sọ wípé alábùkún fún li àwọn onínú funfun, nítorí wọn ò rí Ọlọ́run. Ẹni tó bá nínú funfun, òun ló máa rí Ọlọ́run o. Kò ń ṣe tó jẹ́ pé nǹkan míì là ń rí níta, ṣùgbọ́n nǹkan míì ló ń sọ lẹ́nu. Ìwọ fúnra ẹ̀ gan mọ̀ wípé kì í ṣe tọlọ́run. So Dáfídì fún wa ní qualities, ìkàtà requirement, not quality, requirement, àwọn nǹkan tá láti ṣe láti lè fi wọ
ibi tí Ọlọ́run wa yìí níbi tó wà. Ó wá sọ wípé ẹni tó bá wá meet condition tó meet gbogbo ti 3 and 4 yìí, àwọn nǹkan tá a kà sí verse 3 àti 4 yìí, ẹni tó bá lè ṣe é o, ó máa wá rí ìbùkún gbà o lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Nítorí Ọlọ́run ìgbàlà wa òun ni ọba ògo yìí. Ó sì máa ń fún wa ní ẹ̀bùn òdodo ní àmẹ́rìtì ẹ̀ o, kò ń ṣe reward o, kò ń ṣe pé torí pé mo ṣiṣẹ́ fọ́lọ́run a wá sọ mí di òdodo. Kò kí ń ṣe pé torí pé mo ń hùwà tó dára mi ò ṣáà kì í ṣe ibi sẹ́nì kankan pé òdodo nìyẹn. Ẹni tó bá ti wá gba Jésù yìí ní Olúwa àti olùgbàlà rẹ̀, tó fi Jésù yìí tó fi ṣe olùṣọ́ àgùntàn rẹ̀, a wá fún ní ẹ̀bùn òdodo. So righteousness wa á wá di ti Ọlọ́run. Righteousness is a gift, it's not a reward. Kò ṣe reward. So verse 6, ó wá ní èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀, tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù, àwọn tó ń ṣe gbogbo nǹkan tó dára tá a sọ ní 3, 4, 5 yìí, àwọn ni wọ́n ń ṣe àfẹ́rí, àwọn tó ń ṣe àfẹ́rí Ọlọ́run nìyẹn o, tí wọ́n ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run, tó jẹ́ pé gbogbo ọkàn wọn, gbogbo ayé wọn tọlọ́run ni o. Lẹ́yìn Ọlọ́run kò tún sí nǹkan mìíràn o. Wọ́n ń fi gbogbo àkókò wọn, wọ́n fi mọ̀ wípé ilé ayé yìí fúngbà díẹ̀ ni. Wọ́n mọ̀ wípé kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run, kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run. Wọ́n ń ṣàfẹ́rí Olúwa Ọlọ́run Jákọ́bù yìí ní gidi, torí Jákọ́bù jẹ́ tó ń ṣe àfẹ́rí Ọlọ́run. Wọ́n ń ṣe àfẹ́rí Ọlọ́run ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ń wá ojú Ọlọ́run, wọ́n ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Àwọn yẹn ló lè gun orí òkè Olúwa lọ. So ó ti wá sọ̀rọ̀ nípa ẹni tó lè gun orí òkè, torí Jésù Kristi nìkan ló qualify láti gun orí òkè yẹn. Ṣùgbọ́n Dáfídì fún wa ní oore ọ̀fẹ́, àwọn nǹkan táwa náà lè ṣe gbogbo tó lè jẹ́ káwa náà bá gun orí òkè yẹn. Ṣùgbọ́n òun tó jọba ògo yìí nìkan ló lè fún wa ní ẹ̀bùn òdodo yẹn láti lè fi gun orí òkè yìí. Kò sẹ́ni tó lè bá pín, òun nìkan ló lè sọ wípé okay, now you qualify, máa bọ̀ lórí òkè mi. So nígbà yẹn làwa náà lè sọ wípé a qualify láti gun orí òkè yẹn. Ní verse 7 ní Dáfídì tí wọ́n bẹ̀rẹ̀ bàbá ńlá àsọtẹ́lẹ̀ yẹn, the prophetic message yẹn ló wá sọ wípé ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọnú ilé wa. Mo ti sọ fún wa pé ilẹ̀kùn ayérayé yìí spirit ni wọ́n, ẹ̀mí ni wọ́n, kò kìí ṣe géètì onírin kan tó kàn wá níbì kan. Agbede ayé méjì láàrin lórí ilẹ̀ ibi tá a wà yìí ò ní dominion ní ìjọba wà. Lẹ́yìn ibi tá a wà yìí spirit ni, spiritual, gbogbo ẹ̀ the spiritual ni. So géètì tó wà láàrin àwa àti heaven àtọ̀run àpáàdì tí Jésù Kristi lọ, àwọn ẹ̀mí ni tí wọ́n ń ṣọ́bẹ̀, tí wọ́n ń rí pé kò sí ẹ tó bá ti lọ kò tún padà mọ́. Àwọn ni ilẹ̀kùn ayérayé yẹn, àwọn ẹ̀mí yẹn, àwọn ni. So nígbà tí Jésù Kristi sì ti lọ, tó ti lọ sí mo máa fún wa láwọn scriptures níbẹ̀ yẹn. Lẹ́yìn tí Jésù ti lọ bá Sátánì fà, nígbà tí Jésù Kristi máa padà, Colossians chapter 2 verse 15, Colossians 2:15, ó sọ wípé ó sì ti já àwọn ìjọba àti agbára kúrò ní ara rẹ̀, ìyẹn lára Sátánì. Ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó dójú tì wọ́n ní gbangba ni o. Ó ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀. So Jésù di aṣẹ́gun, Jésù ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ó ṣẹ́gun ọ̀run àpáàdì àti ikú. Ó gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ Sátánì. Ó wá jáde kúrò nínú ọ̀run àpáàdì. Lẹ́yìn tó ti ní ìṣẹ́gun yìí ni o, ó wá jáde. Jésù Kristi wá ń padà bọ̀. Nígbà tó máa fi dé ibi ilẹ̀kùn ayérayé làwọn ọ̀run wá pariwo wípé tó fẹ́ kọjá, làwọn ọ̀run wá pariwo wípé ẹ ṣílẹ̀kùn, ẹ jẹ́ kó bá ògo, ẹ jẹ́ kí ó wọ inú ilé wa. Òun ni àjíǹde àti ìyè. Mo lè ti sọ fún wa nǹkan tó sọ nípa ti Lazarus. Mi fẹ́ fún wa ní scriptures tó pọ̀ ńgbà ìbọn, mo lè fún wa ní John 11:43 kàkà fúnra wa later, ká rí gbogbo bó ṣe pàṣẹ níbi òkú Lásárù.
so ńgbà tí Revelations 1:18 lẹ́yìn tó ti kọjá lẹ́nu ọ̀nà yẹn tí discussion yẹn ti kọjá, mo ti ṣàlàyé gbogbo yẹn ká tó kà torí àkókò wa mi ti fẹ́ máa ṣàlàyé ẹ̀ again. Mo ti ṣàlàyé gbogbo bí àwọn ilẹ̀kùn yẹn bí wọ́n ṣe bí ní ìbéèrè wípé ta ni ọba ògo, táwọn ọ̀run sì dáhùn tí wọ́n sì sọ wípé olúwa tí ó le nì, olúwa tí ó ní agbára, olúwa tí ó ní agbára ogun ni o. So ó qualify láti wọ ẹnu ọ̀nà yẹn kán lè ṣí sílẹ̀. Ìbéèrè ẹ̀yìnkan táwọn ọ̀run sọ kò tún tẹ́ àwọn ẹ̀mí yẹn lọ́rùn. Wọ́n tún béèrè nígbà kejì sẹ́yìn pé kò sí dìkírì, kò sẹ́ni tó pè wá, èèyàn kan láti pè èèyàn kan wọlé kó tó lè wọlé. Lazarus ṣebí Jésù Kristi pé ó wọlé, kò sẹ́ni tó pè ẹni tó ń bọ̀ yìí, ta ló pè tó fẹ́ wọlé pẹ̀lú ẹran ara, kò sẹ́ni tó pè. Wọ́n tún béèrè lẹ́ẹ̀kan sí pé ta ni ọba ògo yìí sẹ́ẹ̀. Àwọn yẹn ọ̀run ṣẹ̀ wá dáhùn wípé ọlọ́run àwọn ọmọ ogun ni nígbà yẹn làwọn ẹnu ọ̀nà mọ̀ wípé ọlọ́run ọmọ ogun, àwọn ọmọ ogun òun gangan ni ọ̀gá ògo. Nígbà náà ni wọ́n ṣẹ̀ wá ṣí ilẹ̀kùn. So that's verse 7 to 10. Ẹ lè ka 1 Samuel chapter 17 verse 45 nígbà tí Dáfídì ń pa ti ark tí àwọn èèyàn ń rí fáàsì pé ẹnu ọ̀nà kínní ìyẹn ló ń pariwo, ìyẹn ló ń sọ̀rọ̀ nígbà tí wọ́n gbé ark tán lọ gbé sí tabernacle. So ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. So Jésù Kristi sọ fún wa scripture méjì tí mo fẹ́ fún wa tó ìyẹn compulsory. Now ìkan Revelations 1:18. Revelations 1:18 ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún. Ó ní èmi li ẹni tí ó ń bẹ láàyè tí ó sì ti kú, sì kíyèsí èmi sì ń bẹ láàyè sí i títí láé. Àmín. Mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. Mo sì ní kọ́kọ́rọ́ méjèèjì, mo ti ní dání. Tẹ́ bá fẹ́ kà nípa bó ṣe lọ sí hell, bó ṣe lọ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ Sátánì, ẹ lè ka John chapter 14 verse 2 to 3. But mo fẹ́ ka 1 Thessalonians torí Paul rí fáàsì nǹkan tó ṣe nípa nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tá gbé kúrò lórí igi àgbélébùú àti kó tó jíǹde láàrin ọjọ́ mẹ́ta yẹn. Paul sọ fún wa nǹkan tí Jésù Kristi ṣe ní 1 Thessalonians chapter 4 verse 16 to 17. 1 Thessalonians chapter 4 verse 16 to 17. Paul sọ fún wa wípé nítorí Olúwa tìkálà rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ohun tí ariwo pẹ̀lú ohun nígbà tó bá sọ̀kalẹ̀ bọ̀ léléyìí nígbà tí Jésù Kristi bá sọ̀kalẹ̀ bọ̀, nǹkan tá fi mọ̀ pé Jésù Kristi ń padà bọ̀ gangan ó ní pé nígbà tí ó bá sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ohun tí ariwo pẹ̀lú ohun olórin àwọn áńgẹ́lì àti ìpè Ọlọ́run, àwọn òkú nínú Kristi ni yóò sì kọjí dìde. Assurance ta ní, ìdánilójú ta ní wípé Jésù Kristi ń padà bọ̀. Ó ní Paul sọ̀rọ̀ nípa 1 Thessalonians 4:16 to 17 pé ó sì ń padà bọ̀ pẹ̀lú ẹran ara ni, kò ní wá gẹ́gẹ́ bí ẹ̀mí, kò ní nílò wúńdíá mọ́ tó máa wá láti wá ṣí ilẹ̀kùn. Nípa ti bó ṣe lọ sí Hade yẹn lè kà ní 1 Peter chapter 3. Ẹ máa rí 1 Peter chapter 3 ẹ bá fẹ́ wo bí Jésù Kristi ṣe lọ gba kọ́kọ́rọ́ tó lọ sí ọ̀dọ̀ Sátánì tó gba kọ́kọ́rọ́ ikú tó fi ṣẹ́gun. Ẹ jẹ́ kí n conclude, àkókò wa ti lọ. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Matthew chapter help me Holy Spirit. Okay. Ẹ jẹ́ n lo Revelations 3:20. Revelation chapter 3 verse 20. Ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ 20. Ó ní kíyèsí mo dúró lé ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣílẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ wá, èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi. Jésù Kristi sọ pé tá bá kanlẹ̀kùn, ìyẹn ni géètì tọkàn wa o, ìyẹn ni ẹnubodè ayérayé yẹn o. Ẹnubodè tó ṣí fún Jésù Kristi yẹn tó fi wọlé padà wá tó fi jíǹde. Ọkàn wa ni o, géètì wa
géètì ọkàn wa. Jésù ń kanlẹ̀kùn gbogbo ọkàn gbogbo wa ni o. Ẹni tó bá ṣílẹ̀kùn ọkàn rẹ̀ nìkan ló máa wọlé wá bá o. Ẹni tí ò bá ṣílẹ̀kùn ọkàn rẹ̀, Jésù ò ní wọlé wá bá. Ṣùgbọ́n ẹni tó bá ṣílẹ̀kùn ọkàn rẹ̀ tó mọ̀ wípé lóòótọ́ Jésù Kristi yìí kú lórí igi àgbélébùú nítorí tèmi, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó sì jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà mo fẹ́ gba Jésù Kristi sínú ayé mi. Tó bá ó ń kanlẹ̀kùn ọkàn eléyìí, tó bá ṣí, Jésù Kristi á sì wọlé wá. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ pé àwọn ní nǹkan, kò sí nǹkan táwọn ò ní, ìjọba wọn ń ṣe oríṣiríṣi fún àwọn, kí làwọn nílò Jésù fún. Bóyá rẹ̀ tó sọ pé òun ò nílò Jésù yín, ẹ lọ máa gbé Jésù yín lọ. Ẹ jẹ́ fún yín nítàn kékeré ká wá close pẹ̀lú yẹn. Mo ti sọ fún wa lórí òkè yìí rí. Pastor Adébóyè wọ́n ní àná wọn ń lọ wọn, ọ̀nkù ìyàwó wọn, wọ́n lọ kí wọn lọ́jọ́ kan. Olówó ni, ó ní gbogbo nǹkan. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Jésù Kristi fún pé kó gba Jésù Kristi sínú ayé rẹ̀. Àwọn dẹ̀rẹ̀ lákòókò yẹn àwọn ò tí ì ní nǹkan kan. Lecturer ni wọ́n ní University of Lagos. Wọ́n ní nǹkan kan, kò sí kankan tó ní. Wọ́n ní ọ̀nkù ìyàwó wọn wá ní pé òkè in-law tẹ̀lé mi. Wọ́n ló wá mú àwọn káàkiri ilé wọn. Sórí eléyìí, sórí eléyìí. Wọ́n ní ó tiẹ̀ wọ́n ló wá ṣí bí freezer, bẹ́ẹ̀ bí freezer méje mi tiẹ̀ mọ̀ iye freezer tó sọ pé ó ṣí. Tó bá ṣí kan, sórí kan tó wà bí bushmeat, tó bá ṣí eléyìí, kí ló wà ní freezer eléyìí nìkan? Ẹja. Tó bá tún ṣí bí, kí ló wà ní eléyìí nìkan? Màálù. Pé wọ́n ló ṣá oríṣiríṣi nǹkan àti nǹkan tó wà nílé yẹn. Ìgbà tó wá mú wọn ráǹdì tán wá sọ wípé èwo ló nínú ẹ̀? Wọ́n láwọn sọ pé kò sí. Ó ní òkè lọ máa sọ̀rọ̀ Jésù Kristi fún àwọn tí wọ́n ò ní. Àwọn tó ò ní, àwọn ni wọ́n nílò Jésù Kristi. Wọ́n láwọn ní òkè yín lọ, ẹ má bínú. Àwọn àtìyàwó wọ́n dẹ̀ kí wọn tán, wọ́n dẹ̀ kúrò, wọ́n dẹ̀ lọ. Wọ́n ní kò ju oṣù mẹ́fà làwọn kàn dé láti láwá pè wọ́n pé wọ́n lálejò, làwọn wá wò wọ́n lọ́fíìsì wọn. Ẹni tó jókòó àwọn ò tẹ̀ mọ̀ pé wọ́n kú ìyàwó àwọn ni, pé because ó ti wù, ojú ẹ̀ ti wọnú. Pé àwọn wá rò pé in-law kí ló dé? Nígbà wo sígbà wo ṣe síìkì ló sọ pé òun ò síìkì. Kí ló dé? Ó ní pé ìwọ ló ń wá rí kíákíá dẹ̀ ni. Kí ló dé ẹ sọ, kí la lè ṣe fún yín? Wọ́n ní wọ́n ti kó bá òun ni. Tóró níbi tó ti kọ́mpìnì tó ní tó fi jó lówó rẹpẹtẹ. Láyé ìgbà náà owó rẹpẹtẹ ní 100 million. So bàbá yẹn kò dá ní 100 million tán ní àkáǹtì, but illiterate ni, kò mọ̀wé. So accountant ẹ máa ń gbé chẹ́ẹ̀kì wá fún ni. Bàbá iye tabata fẹ́ lò lélẹ́yìí, kí bàbá kàn fi signature, bàbá ṣáà mọ̀ bó ṣe máa ń yí signature. Tí bàbá bá ti yí sí, owó á sì jáde ní báǹkì. So àwọn external accountant àti auditor àti accountant ibi iṣẹ́ wọ́n wá jọ plan papọ̀. Wọ́n wá kọ chẹ́ẹ̀kì 100 million. Nígbà tí wọ́n lọ gbé fún bàbá zero mẹ́ta ni bàbá rí. So bàbá rò pé 1000 ni. Bàbá ò mọ̀ pé wọ́n fàyè tán máa fi 000 wọ́n ti fi síbẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá tọwọ́ bọ chẹ́ẹ̀kì o. Nígbà tí bàbá dẹ̀ tọwọ́ bọ chẹ́ẹ̀kì, àwọn dẹ̀ lọ báǹkì straight. Wọ́n dẹ̀ gba gbogbo owó. Báǹkì ló lélẹ̀ tó pọ̀ jù ní owó ìbọn. Bàbá yẹn ní company tó jẹ́ pé tán bá tà, báǹkì á rí owó wọn gbà. So collateral wà ń bẹ̀. So nígbà tí àwọn báǹkì wá pe bàbá wípé owó tó yẹ kán máa san padà every month, bàbá ti miss payment. Bàbá ní àwọn ò gbowó lọ́wọ́ báǹkì, ò gbowó bí báwo 100 million. Lọ gbé chẹ́ẹ̀kì fún bàbá. Wọ́n ta company bàbá, kò tó láti san owó tí wọ́n jẹ báǹkì. Bàbá wá láti lọ bá Pastor Adébóyè pé kán wá gbàdúrà fún wọn. Àwọn wá ní lórúkọ ta ni? Ó ní orúkọ Jésù yẹn náà ni wọ́n là. In-law ṣe bó ò nílò Jésù? Ó ní nígbà yẹn nìyẹn o. Nígbà yẹn nìyẹn. Nísìnyí ò nílò Jésù. Ẹ wo, kò sẹ́ni tí kò nílò Jésù. Ẹ má jẹ́ kí Sátánì tàn yín jẹ. Dáfídì ti sọ fún wa ní verse 1 tá a ṣe lénìí. Olúwa ló ní gbogbo ayé yìí o. Gbogbo ilẹ̀, nǹkan tó wà nínú rẹ̀, àtàwọn èèyàn,
gbogbo wa pátápátá we all belong to God o ẹni tó sì ní wá lọ́jọ́ kan ó máa ṣèdájọ́ gbogbo wa Sátánì ò lè dúró fún yín lọ́jọ́ náà tó Sátánì fún rẹ̀ gan ìdájọ́ ti wà lórí rẹ̀ kò sí gbogbo kan tá à lé káàkiri tó jẹ́ ká compromise kò sí kankan tá à mú lọ ń bẹ̀ o kò sẹ́ni tí kò nílò Jésù wẹ́ tó bá mọ̀ pé ó ń kanlẹ̀kùn ọkàn rẹ lénìí Olúwa sì fẹ́ kó ṣí ilẹ̀kùn ayérayé náà ó lè ṣí tó bá ti ṣí Jésù Kristi á sì wọlé wá Jésù Kristi á sì gbà ọ́ á sì di olùṣọ́ àgùntàn rẹ lọ́jọ́ náà ńgbà tó bá padà wá ìwọ náà wàá bá dọ́gba ìwọ náà á lè gun orí òkè yẹn mímọ́ yẹn ìwọ náà á lè gun á jọ wà nínú mansion yẹn ni á jọ máa gbádùn ní ayérayé nítorí òun nìkan lọ́ba ògo kò sọ́ba mìíràn lẹ́yìn ẹ̀ òun nìkan yìí nìkan lọ́ba ògo òun nìkan ni tó bá fẹ́ gba Jésù Kristi náà sínú ayé rẹ tó ti ṣetán tó ti ṣílẹ̀kùn ọkàn rẹ fún kó jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́ èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi kọ orúkọ mi sínú ìwé ìyè àwọn áńgẹ́lì á sì kọ orúkọ Olúwa Jésù Kristi fúnra wọn á sì máa jó torí ni wọ́n máa ń dùn ní tá bá ti rẹni tí wọ́n kanlẹ̀kùn ọkàn ẹ̀ tó sì ṣí sílẹ̀ fún wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ mansion tirẹ̀ náà lọ́jọ́ náà àjọ ríra wa àjọ yọ̀ mọ́ra wa wípé àwa máa qualify a máa gun orí òkè mímọ́ náà àríra wa yọ̀ mọ́ra wa lórúkọ Jésù I am rejoicing my name has been written I am rejoicing that I am born again. Hallelujah. I am rejoicing. My name has been written. I am rejoicing.